a kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ lágbára Ọlọ́run, àdúrà fún wa yóò gbà. Ìròyìn fẹ́lifẹ́li olóńdó síjú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ Ẹtì ọjọ́ karùn-ún nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adélúgà ni oníròyìn. Ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún tàbá padà dé káwá pẹ̀lú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ kú kàlẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tuntun aṣèdìbòyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́bọ̀ ló ti ṣèlérí pé gbogbo ìlérí eléyìí tó ń ṣe lásìkò ìpolongo ìbò èyí tó wáyé ní ọdún yìí fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà pátápátá lòun yóò mú ṣẹ láì dá ìkan sí lásìkò tóun bá ti wọ inú ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó bá fi di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí. Tinubu tó sọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń káṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ kan èyí tó wáyé ní ìpínlẹ̀ Rivers ní Port Harcourt ti ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún ní ìgbà tí gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike tó ń gba àlejò Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú àwọn ènìyàn pàtàkì eléyìí tó bẹ̀ lọ́wẹ̀ láti wá ràn lọ́wọ́ láti káṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ kan eléyìí tí ètò ìṣèjọba Nyesom Wike tó ṣe ní ìpínlẹ̀ Rivers níbi gbọ̀ngàn ńlá kan ilé-ẹjọ́ ńlá kan èyí tí wọ́n kọ́ tí wọ́n fi orúkọ Iche Ndu afẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba tí wọ́n fi orúkọ rẹ̀ sa ilé-ẹjọ́ náà èyí tó jẹ́ pé ó tóbi jàràmù. Níbẹ̀ Tinubu ti sọ wípé inú òun dùn ayọ̀ òun kún láti wà ní ìpínlẹ̀ Rivers olúlu ìpínlẹ̀ òun ti ṣe Port Harcourt láti wá ṣe ìrànlọ́wọ́ fún Nyesom Wike ti ṣe gómìnà ìpínlẹ̀ náà káṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ èyí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo àwọn gómìnà wa ní ìpínlẹ̀ gbogbo wọ́n ń ṣe iṣẹ́ èyí tó lọ́rìn. Tinubu ní òun ò gbàgbé gbogbo ìlérí èyí tó ń ṣe fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí òun ti sọ lásìkò ìpolongo ìbò wípé ìmúpadà ìgbà ọ̀tun àti àyípadà rere yóò bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní gẹ́rẹ́ tóun bá ti wọ ọ́fíìsì ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí, ó ní láti ìgbà náà làwọn orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti máa gbọ́ afẹ́fẹ́ àlàáfíà tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní máa rí àpẹẹrẹ rere èyí tí ètò ìṣèjọba òun yóò mú wá padà sí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìlérí èyí tí òun ṣe fáwọn orílẹ̀-èdè yìí. Alàgbà ìjọ àgùdà kan èyí tó kalẹ̀ sílùú Àbújá John Onaiyekan ló ti sọ di mímọ̀ wípé kò bá ojú mu rárá láti búra fún ààrẹ aṣèdìbòyàn Bọ́lá Tinubu ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí nígbà tó jẹ́ wípé ẹjọ́ ìbò èyí tó gbé Tinubu wọlé gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ètò ìbò èyí tó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ó sì wà nílé ẹjọ́ èyí tí àwọn alátakò tí wọ́n jọ takàngbọ̀ nínú eré ìdíje ààrẹ ọ̀hún tí wọ́n fa Tinubu tuurutu lọ sílé ẹjọ́ lórí ìbò tó gbé wọlé wípé ìbò ọ̀hún ó ní ọwọ́ kan màkàrú nínú bẹ́ẹ̀ bá gbàgbé Tinubu òun ló jáwé olúborí sí ipò ààrẹ pẹ̀lú ìbò eléyìí tó lé ní mílíọ̀nù 8. Bákan náà tí Àtíkù Abubakar tẹgbẹ́ òṣèlú PDP tóun náà ṣe ipò kejì tóun náà ní ìbò eléyìí tó lé ní mílíọ̀nù 6 ní ìgbà tí Labour Party ajídèbí ipò wọn lábẹ́gbẹ́ òṣèlú ọ̀hún Peter Obi tóun náà ní ìbò èyí tó lé ní mílíọ̀nù 6 tó sì ṣe ipò kẹta. Láti ìgbà yìí làwọn méjèèjì èyí Alhaji Àtíkù Abubakar tẹgbẹ́ òṣèlú PDP àti Peter Obi ti Labour Party ni wọ́n ti ń sọ wípé ìbò èyí tó gbé Tinubu wọlé wípé ìbò ọ̀hún kò múnádóko tó àti wípé wọ́n ti pa ọwọ́ dà nínú ìbò náà wípé kí wọ́n tún ìbò ọ̀hún dì tàbí kí ilé ẹjọ́ kó fagilé kí wọ́n sì kéde Àtíkù Abubakar gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí èyí tó mú alàgbà ìjọ àgùdà ọ̀hún tó kalẹ̀ sílùú Àbújá John Onaiyekan tó fi sọ pé kò jọ nǹkan tó bójúmu àti wípé kò yẹ kí wọ́n lè búra fún Tinubu nítorí pé ẹjọ́ ìbò tó gbé wọlé ṣì wà nílé ẹjọ́. Ó ló yẹ kí ilé ẹjọ́ kí wọ́n dá ẹjọ́ ọ̀hún kí wọ́n rìnà kí wọ́n sì fa gbogbo rẹ̀ ní kedere kí wọ́n ṣe ní ìta gbangba èyí tí àṣà ń ta kó tó di pé wọ́n búra fún Tinubu ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí. Bákan náà nínú ọ̀sẹ̀ yìí ní ilé ẹjọ́ èyí tó rí sí ìgbẹ́jọ́ ìbò ààrẹ ọ̀hún sọ pé tí ó bá fi di ọjọ́ kẹjọ nínú oṣù karùn-ún tí ṣọjọ́ ajé ọ̀sẹ̀ tá a mú yìí èyí ò nínú oṣù tuntun oṣù karùn-ún yìí ni wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ọ̀hún padà lákọ̀tun. Ìdí rèé
tí John Onaiyekan tí í ṣe olórí ìjọ àgùdà tó kalẹ̀ sílùú Àbújá fi sọ wípé kò yẹ kí wọ́n búra fún Tinubu ó yẹ kí wọ́n parí ẹjọ́ náà ó sọ̀rọ̀ ọ̀hún lórí amóhùnmáwòrán kan lé àná tí í ṣe ọjọ́bọ̀ ní ìpínlẹ̀ Èkó lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu ó ló yẹ kí ilé-ẹjọ́ parí ẹjọ́ kí wọ́n tún búra fún Tinubu kì í ṣe ohun tó bá làákàyè àti ọgbọ́n mu láti búra fún Tinubu ní ìgbà tí ẹjọ́ ìbò tó gbé wọlé tí wọ́n sì dá lọ́wọ́ ní ilé-ẹjọ́. Àwọn ìgbìmọ̀ jàǹkànjàǹkàn méjì tí wọ́n gbé kalẹ̀ nínú ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà nínú oṣù kìíní ọdún 2022 èyí tí wọ́n ní kí àwọn ìgbìmọ̀ méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún kí wọ́n ṣe ìwádìí fínífíní lórí ọ̀rọ̀ epo bẹtiróòlù eye tí jálá epo bẹtiróòlù tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń lò ní ojúmọ́. Bákan náà ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kejì kó ṣe ìwádìí ipò tí àwọn ààyè ìfọ epo èyí tó wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n wà kí wọ́n sì mú àbọ̀ ń wá sílé ìgbìmọ̀ aṣòfin fún àgbéyẹ̀wò àti ìgbésẹ̀ èyí tó yẹ kí ìjọba àpapọ̀ kó gbé lórí rẹ̀ ní báyìí àwọn ìgbìmọ̀ méjèèjì ọ̀hún èyí tí ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà Fẹ́mi Gbàjàbíàmílà tó tẹ́wọ́ gba èsì ọ̀hún lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́rin èyí tí wọ́n tún fún wọn wípé láti bí ọdún kan sẹ́yìn èyí tí wọ́n ti ní kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ náà wọn kò tí ì mú èsì wá. Fẹ́mi Gbàjàbíàmílà ti ṣe agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lóhun fún wọn ní ọ̀sẹ̀ mẹ́rin sí nínú ọdún tá a wà yìí èyí tí ọ̀sẹ̀ mẹ́rin ọ̀hún tí ó sì ti pé nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Bákan náà ni àwọn ìgbìmọ̀ àwọn méjèèjì wọ̀nyí eléyìí tí wọ́n fa iṣẹ́ ọ̀hún lé lọ́wọ́ èyí tí Abdulkadiri Abdullahi tó jẹ́ ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ èyí tó jẹ́ alága fún lórí ìwádìí epo jálá tí àwọn Nàìjíríà ń lò ní ojúmọ́ ní ìgbà tí Ganiu Johnson tóun jẹ́ alága fún ìgbìmọ̀ ipò tí àwọn àyè ìfọ epo refineries wa tí wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n jábọ̀ iye bí nǹkan ṣe ń lọ sí iye epo tá à ń lò àti ipò tí àwọn ilé-iṣẹ́ ìfọ epo orílẹ̀-èdè yìí tí wọ́n wà. Ní báyìí Fẹ́mi Gbàjàbíàmílà ti ní ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì mọ́ ó ní àkọ́kọ́ ìṣòro eléyìí tí wọ́n yanjú ní àwọn àyè ìfọ epo eléyìí tí àwọn ilé-iṣẹ́ ìfọ epo orílẹ̀-èdè Nàìjíríà wà. Ó ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí gbogbo iṣẹ́ wọn ó tarí rẹ̀ sí ọ̀dọ̀ ààrẹ. Bákan náà iye epo jálá tá ń lò lójúmọ́ wọn ó mọ̀ eléyìí tí ó sì fún àwọn ilé-iṣẹ́ ìfọ epo ní ìwúrí àti ṣiṣẹ́ láti pèsè epo tó tọ́ àti eléyìí tó tó lò tí ó ṣẹ́kù fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Kwara ti korò ojú sí gbogbo àwọn òṣìṣẹ́ ọba ọ̀hún tí wọ́n ń pẹ́ dé ẹnu iṣẹ́ báyìí wípé ìjọba ìpínlẹ̀ náà kò ní fọwọ́ yẹpẹrẹ mú ẹnikẹ́ni yòówù èyí tó bá ti mú iṣẹ́ rẹ̀ ní ìmẹ́lẹ́ báyìí nítorí wípé oníkálukú wọn ni wọ́n ń gbawó oṣù. Ó ní ní báyìí ìdúró sí bẹ̀rẹ̀ sí mọ́ Fẹ́ni Ògbódòmí ó ní wọ́n padà sí bí wọ́n ti ń ṣe nílé ìwé láyé àtijọ́ ni nípa kíkọ orúkọ sílẹ̀ àsìkò àti ìgbà tí wọ́n dé ẹnu iṣẹ́. Ó ní ọjọ́ tí oníkálukú bá fi wá sẹ́nu iṣẹ́ ni ó máa wọ̀n lórí ìwé èyí tí wọ́n yóò gbé fún wọn láti máa fi orúkọ wọn sí. Ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún èyí arábìnrin Susan Olúwọlé òun ló sọ̀rọ̀ náà lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún lásìkò tó ń ṣe àbẹ̀wò sí àwọn ẹ̀ka ilé-iṣẹ́ ọba gbogbo èyí tó wà ní ìpínlẹ̀ Kwara nínú ọ̀sẹ̀ tá a wà yìí níbi tó ti ní ó bà òun lọ́kàn jẹ́ láti rí àwọn òṣìṣẹ́ ọba péréte lẹ́nu iṣẹ́ lásìkò tí iṣẹ́ ṣì ń lọ lọ́wọ́ èyí tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ ọ̀hún ni kò wábi iṣẹ́ àti wípé oníkálukú ló ń jáde kúrò lẹ́nu iṣẹ́ lọ síbi tó wù ú láì ní ìyọ̀ǹda ìjọba nínú tàbí ìbẹ̀rù ìjọba lọ́kàn. Ó ní bọ́ọ̀rọ̀ ti wá rí yìí ó ní bí ọmọ bá gbọ́dọ̀ kíkú àwọn òbí rẹ̀ náà yóò gbọ́dọ̀ sí ó ní gbogbo wọn sì rèé ni wọ́n ń pariwo pé wọ́n fi owó kún owó oṣù wọn tó sì jẹ́ wípé wọn ò ṣiṣẹ́ ọ̀hún pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run rárá ó ní àwọn yóò máa fi orúkọ sílẹ̀ àsìkò tí wọ́n gbọ́ ẹnu iṣẹ́ àti ìgbà tí oníkálukú wọn kúrò ní ẹnu iṣẹ́ lójoojúmọ́ ni yóò máa wọ̀n lórí ìwé ní ẹ̀ka ilé-iṣẹ́ ọba kọ̀ọ̀kan jákèjádò tùkútùrò ní ìpínlẹ̀ Kwara. Arábìnrin Susan ètò ni ní báyìí ó lé ẹnikẹ́ni yòówù èyí tó bá ti kùnà tí ò wá bíṣẹ́ kó rí wípé òun ti parí iṣẹ́ bẹ́ẹ̀ sì ni wọn ò ní gbà padà sí ẹnu iṣẹ́ ọba ní ìpínlẹ̀ Kwara mọ́. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ìkìlọ̀ fún gbogbo ẹnikẹ́ni yòówù tó ṣeé ṣe kó fẹ́ gbé ọwọ́ ibi àbí ọwọ́ jàǹdùkú lọ́jọ́ ìbúra fúnni sí ipò ààrẹ ti Bọ́lá Ahmed Tinubu tí ó wáyé ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ọ̀hún ti gbé ọ̀rọ̀ jáde látẹnu ẹ̀ka eléyìí tó ń darí ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́ka iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí
èyí tí Major General Musa èyí tó wà nínú abala àti ipò ọ̀hún níbi tó ti ń ṣe ìkìlọ̀ wípé gbogbo ẹnikẹ́ni yòówù eléyìí tó lè máa gbìyànjú àbí ní lọ́kàn láti ba ètò ọ̀hún jẹ́ lọ́jọ́ ìbúra fúnni ti Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé kí onítọ̀hún kó kí ọwọ́ ọmọ rẹ̀ báṣọ kó sì rí dájú pé òun fi orí òun pamọ́ bí bẹ́ẹ̀ kọ́ bí eṣinṣin bá gbìyànjú láti fò lọ́nà tí ò bófin mu lọ́jọ́ tá à ń sọ yìí kálá ni àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí ni wọn yóò mọ̀ ó ní bákan náà ó ní àwọn ikọ̀ ogun ojú ilẹ̀ òfurufú àti torí omi tó fi mọ́ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátá oníkálukú wọn ni wọ́n ti jọ ṣe ìpàdé pọ̀ lójúnà láti pèsè ààbò tó péye síwájú ọjọ́ yìí lọ́jọ́ yìí àti lẹ́yìn ọjọ́ náà kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè wà ní ipò èyí tó ní àlàáfíà jù lára àwọn orílẹ̀-èdè ní àgbáńlá ayé o. ọ̀rọ̀ ohun tó tún tẹ̀síwájú ajagunfẹ̀yìntì tó ti fìgbà kan jẹ́ olórí orílẹ̀-èdè wa láyé ológun tẹ́lẹ̀ rí Erun Yakubu Gowon òun náà sọ di mímọ̀ ó bá gbogbo àwọn adíje dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú kọ̀ọ̀kan èyí tó jákulẹ̀ sọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu wípé kí oníkálukú wọn kí wọ́n gbà fún Ọlọ́run kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ atitun aṣèdìbòyàn Bọ́lá Tinubu àti wípé gbogbo ẹjọ́ tí ilé ẹjọ́ bá ti dá wọn kí wọ́n gbà ó kí wọ́n sì rí pé ìfẹ́ Nàìjíríà ló jẹ́ ọ̀kan gbòógì lóòkun àyà wọn ó ní kan wá rí dájú pé wọ́n ṣiṣẹ́ pọ̀ wọ́n fọwọ́sowọ́pọ̀ kó ní kálukú wọn kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè tùbà kó lè tùṣẹ́. Lákòótán nínú ìròyìn wa o gbajúgbajà òṣèré orí ìtàgé ọkùnrin Joseph Momodu òun mà ló ti wá o sórí ayélujára báyìí àti afẹ́fẹ́ o láti wá fi ọ̀rọ̀ kan yí àwọn ọmọ Nàìjíríà lórí fọ́nrán kan eléyìí tí wọ́n ní olóhùn pẹ̀lú Bobrisky ọkùnrin tí ń ṣe bí obìnrin ni wọ́n jọ wà nínú fọ́nrán ọ̀hún èyí tó ń lọ lórí ayélujára tí fọ́nrán náà sì ń ṣe ìtọ́ka sí ìpolówó ọjà kan ní orílẹ̀-èdè yìí. Ní báyìí Joseph Momodu ní òun kọ́ lòun wà nínú fọ́nrán ọ̀hún ó ní lótìtọ́ àti lódodo ẹni tí ń bẹ nínú fọ́nrán náà ó jọ òun bí owó tọ́rọ́ ni tó jọ òun bí gàrí Ìjẹ̀bú ó ní ṣùgbọ́n kì í ṣe òun Joseph Momodu lòun wà nínú fọ́nrán náà. Ó sọ̀rọ̀ yìí lórí ayélujára àti lórí Instagram page rẹ̀ èyí tó fi bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń pe òun lẹ́yìn tí wọ́n sì ti ń fi fọ́nrán ọ̀hún ṣọwọ́ sí òun ó ní lásìkò tóun wo fọ́nrán náà ó ní bàbá ní parọ́ tọra wa jẹ ọkùnrin eléyìí tóun pẹ̀lú Bobrisky tí wọ́n jọ polówó ọjà tí ń bẹ nínú fọ́nrán náà ó jọ òun àfi bí olówó odò ni ó ní kódà bí òun ò bá ṣọ́ra òun lè sọ wípé òun gan lòún bẹ nínú fọ́nrán ọ̀hún ṣùgbọ́n tó fi hàn wípé òkùnkùn ní kù kí onínú má mọ̀nú o ó ní kì í ṣe òun Joseph Momodu ló wà ń bẹ̀ bí kò ṣe wípé ẹni tó ń bẹ nínú fọ́nrán ọ̀hún pẹ̀lú Bobrisky àwọn jọra ni. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ̀yin ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ subscribe kẹ́ ẹ share kẹ́ ẹ sì like gbogbo àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ sì rí dájú pé aago tí ń bẹ lókè yìí notification bell ní ẹ tẹ̀ òní ò máa jẹ́ àlàmì fún yín ní ìgbàkigbà tí àwọn ètò wa ìròyìn tó bá ṣe gorí afẹ́fẹ́ lórí Facebook náà ẹ lè darapọ̀ mọ́ wa ń bẹ̀ ìròyìn Feli-feli TV lórí Facebook títí di ojúmọ́ ọ̀la tẹ́ẹ̀tù máa láǹfààní sí ọ̀tún ìròyìn míì fún mi Adénúgà lẹ́nu tó múlò lòún wá ilé onílé wa ọ̀nà nínà wa àyọ̀ ní tiwa. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.